gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tàtà, ọmọ Yorùbá pàtàkì, ẹ̀yin ọmọ Yorùbá tó fẹ́lẹ́ ń jọ. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé àṣà lèmi máa ń mú wá. Àṣà tí mo fẹ́ mú wá lọ́sàn-án náà ni àṣà tí mo ti ń mú bọ̀ náà ni àṣà ìsìnkú yìí. Tí obìnrin àgbàlagbà bá kú, wọ́n á dirun ẹ̀, wọ́n á bá sin, wọ́n á wẹ̀ fún, wọ́n á wọ aṣọ tó dáa fún, wọ́n á wé gèlè fún, wọ́n á wọ bàtà, wọ́n á wọ gbogbo ẹ̀ fún kó tó di pé wọ́n gbé lọ sínú pósí. Nítorí pé èrò wọn ni pé kò yẹ kí wọ́n bá ìdọ̀tí, ara ìdọ̀tí wọ ilé ayé mìíràn tí wọ́n dojúkọ tí wọ́n ń lọ yẹn. Tó bá jọ́kùnrin ni, ọkùnrin ló kú, wọ́n á fa gbogbo irun orí ẹ̀, wọ́n á wẹ̀ fún, á mọ́ téníténí, wọ́n á wọ aṣọ tó mọ́ fún, wọ́n á dé fìlà fún, wọ́n á wọ bàtà sí lẹ́sẹ̀, wọ́n á wá gbé sínú pósí. Pósí yẹn bí àwọn ọmọ olókùú bá ṣe lówó sí ni. Ìmí máa ra pósí olówó iyebíye, ìmí ìdẹ̀rẹ̀ àkànkàn pákó mọ́ pákó tí agbára wọn bá ṣe mọ ni wọ́n máa ń ṣe pósí, wọ́n máa ń gbé òkú ìyá wọn tàbí bàbá wọn sínú pósí. Tí wọ́n bá ti wá gbé sí, wọ́n á sin, wọ́n á lọ sin, àwọn ọmọ olókùú wọ́n á lọ sin. Àrẹ̀mọkùnrin ló kọ́kọ́ máa bu yanrìn tàbí yẹ̀pẹ̀ sí òkú bàbá tàbí ìyá rẹ̀. Lẹ́yìn ìgbà yẹn ló ṣẹ̀ṣẹ̀ kan àrẹ̀mọbìnrin tó jẹ́ àkọ́bí lóbìnrin, á wá lọ bu yẹ̀pẹ̀ sí òkú bàbá ẹ̀. Wọ́n lè ṣe òkú yẹn tán jọ yẹn, wọ́n dẹ̀ lè dájọ́ sí, wọ́n lè dájọ́ sí. Ṣé wá gbọ́ ẹ̀yin èèyàn mi, gbogbo ibi tí ẹ bá ti rí fídíò Culture by Ade Amiade, ẹ fẹ́ràn mi, ẹ like, ẹ comment, ẹ share. Gbogbo bẹ́ẹ̀ bá ṣe wá ń ṣiṣẹ́ mi tẹ́ ń follow mi yẹn, ní agbára Elédùwà gbogbo iṣẹ́ yín ó máa lọ viral.